ó ga ilé wa serious o. Àwọn ìṣẹ̀ṣe ti ya lọ sí ọ́fíìsì rédíò station Yinka Ayefele o. Wọ́n fẹ́ rí ọkùnrin tí wọ́n interview ó ga. Ẹ bá wa like and share, drop comment yín. Àwa oníṣẹ̀ṣe àwọn olórìṣà a máa ń fi òòṣà kan bọ̀ọ̀yàn èèyàn 78 wọ́n là fòòṣà bọ́ wọ́n là wá fi ẹ̀hónú hàn sí. Àwọn èèyàn dẹ̀ ń ba ilẹ̀ bàbá wa jẹ́ nípa èdè wípé ẹbọ kí ni túmọ̀ sacrifice gbogbo ayé ṣe bẹ́ẹ̀ bọ́ ni. Ní tí a fẹ́ ni pé kí Ayéfẹ́lẹ́ kó bá wa produce ẹni yẹn jáde. Káwọn èèyàn mọ rírì níta wá sí. Pẹ̀lú ìfẹ́ ìṣẹ̀ṣe káàkiri àgbáláyé ọ́fíìsì Ayéfẹ́lẹ́ la wà yìí ládùúgbò challenge Ìbàdàn. A wá láti fẹ̀hónú hàn fún Ayéfẹ́lẹ́ nípa ènìyàn tó gbé wá tó sọ wípé àwa oníṣẹ̀ṣe àwọn olórìṣà a máa ń fi òòṣà kan bọ̀ọ̀yàn èèyàn 78 wọ́n là fòòṣà bọ́ wọ́n là wá fi ẹ̀hónú hàn sí níwájú ọ́fíìsì Ayéfẹ́lẹ́. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹgbẹ́ pílákàdì ẹjẹ́ káwọn orí ìta ẹgbẹ́ dání. Àti wípé Ayéfẹ́lẹ́ ń ba ilẹ̀ bàbá wa jẹ́ wípé wọ́n ní òrìṣà kan ń gba èèyàn 79. A fẹ́ mọ ènìyàn yẹn. Àwọn èèyàn dẹ̀ ń ba ilẹ̀ bàbá wa jẹ́ nípa èdè wípé ẹbọ kí ni túmọ̀ sacrifice gbogbo ayé ṣe bẹ́ẹ̀ bọ́ ni, kí ni túmọ̀ ètùtù ṣe bẹ́ẹ̀ bọ́ ni. Ẹ jọ̀ọ́ ẹ má ba kí ni túmọ̀ sàárà ṣe bẹ́ẹ̀ bọ́ ni, ẹ má balẹ̀ bàbá wa jẹ́ mọ́, ẹ má ba èdè bàbá wa jẹ́ mọ́. Nígbà fẹ́ sọ fún ayé nìyẹn Ayéfẹ́lẹ́ provide ẹni yẹn síta òrìṣà yẹn gángan àwa fẹ́ mọ̀. Ẹni tó ń sọ yẹn gbẹ ènìyàn táàdì ẹ̀rọ ojú rẹ̀ afẹ́ rí ojú ẹ̀ ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ dìde lẹ̀ ẹ dìde. Ó ṣeṣe kó wà láàrin wa kájọ mọ́ sùn kájọ mọ́ jí ewu ló jẹ́ fún wa. Gbogbo àwọn èèyàn tó jẹ́ sọnù. Gbogbo àwọn èèyàn tá ti wá tí a fẹ́ mọ̀ lóye lóde wọn. Ẹ̀sìn àláfíà ni ìṣẹ̀ṣe sẹ́rí inú ọtọ́ pamọ́ wa tó òun ni ó ìṣẹ̀ṣe ìran àláfíà ni ó. Èmi lẹ́ yìí mọ́ ẹ̀yìn mọ́ ẹ̀jẹ̀ kí kakọ̀ yìí ẹni tí wọ́n gbé wá wípé ó ń pa èèyàn kó sà ilẹ̀ Yorùbá. A fẹ́ mẹ́ni náà a fẹ́ rí. Wọ́n ní Ayéfẹ́lẹ́ jáde fún wa. A fẹ́ rí Ayéfẹ́lẹ́. Ayéfẹ́lẹ́. Ẹni tó ń pa èèyàn sẹ́ni ẹni tó ìsàlẹ̀ wọn jáde. A fẹ́ mẹ́ni náà a fẹ́ gbé wọn yẹn jáde fún wa. A fẹ́ mẹ́ni náà a fẹ́ Ayéfẹ́lẹ́. Ẹ̀ẹ́pẹ́ ni wọ́n kan jáde. Ìṣẹ̀ṣe àláfíà ni ẹ̀sìn àláfíà lè fi ṣẹ̀ṣe. Ilẹ̀ Yorùbá lẹ́wà ẹni sùúrù bọ̀dà bẹ́ẹ̀ ṣe wáyé Àmọ̀tẹ́kùn ni. Àmọ́ òkú kìbọn. Yorùbá ni wá Yorùbá ni gbogbo wa. Ó mọ̀ kọ́ kìbọn ló ṣe tẹ̀lé. Àmọ́ òkú kìbọn. Ilẹ̀ Yorùbá lẹ̀ ń protect nítorí ìyà tí ń jẹ̀lẹ̀ Yorùbá l'Àmọ̀tẹ́kùn ti jáde. Àmọ̀tẹ́kùn wá Ayéfẹ́lẹ́ wá jáde ó ní òòṣà kan wà tí wọ́n tẹ́nìkan fi 79 pa àjẹfẹ́ mẹ́niyẹn. Ó yẹ kẹ́yìn Àmọ̀tẹ́kùn náà jáde sí i. Ó yẹ kẹ́wọ̀n Àmọ̀tẹ́kùn náà jáde sí i wípé ta ló ń pa ènìyàn. Federal government we need your help. Ilẹ̀ Yorùbá ilẹ̀ láàrin òdìrẹ́. Ṣé kò yẹ káwọn àwọn ọba wọn Àmọ̀tẹ́kùn ó yẹ ká jáde ènìyàn 79 ó yẹ èèyàn 79 ènìyàn pa èèyàn 79 afẹ́ mẹ́niyẹn afẹ́ rí ojú ẹnìyẹn afẹ́ mẹ́niyẹn ó ti ti kó wà láàrin wa mẹ́ta máa mọ̀ ẹni tá a rí tẹ̀sí ní páyì títí tún gbé láàrin wa ẹni yóò lẹ́ láàrin wa mọ́ afẹ́ mẹ́niyẹn ó sì rí afẹ́ rí àwa sí ọ̀dọ̀ Ayéfẹ́lẹ́ àwọn Àmọ̀tẹ́kùn ní Ayéfẹ́lẹ́ ò sí around wọ́n dẹ̀ ní ẹni tó lè bá wa sọ̀rọ̀ kò tún sí around. Wọ́n ò jẹ́ Ayéfẹ́lẹ́ o wọ́n ò jẹ́ Ayéfẹ́lẹ́ wọ́n ò jẹ́ kárí wọ́n ò jẹ́ Ayéfẹ́lẹ́ wọ́n ò jẹ́ kárí ẹgbẹ́ nìkan fún wa ṣé kò ní mọ́níjà ni ṣé kò ní mọ́níjà ni. Ayéfẹ́lẹ́
ní mọ́níjà ni. a ti wà ní bíbá yìí láti wá fi ẹ̀hónú gbogbo àwọn pátápátá oníṣẹ̀ṣe wa bá àwa fi ẹ̀hónú wa hàn. ẹ bá gbọ́ ẹ̀yin èèyàn mi wọ́n ní ayéfẹ́lẹ́ òsì àrà ni. wọ́n ní kò sẹ́ni bòdì níbẹ̀. ó di òyìn mọ́níjà òsì lára ẹni kankan níbẹ̀ nítorí tani láràndì ṣé ẹ̀wọ́ ni wà ní. ayéfẹ́lẹ́ jẹ́ pé ilé bàbá wa jẹ́ torí kí nìyẹn. ẹ jẹ́ ẹgbẹ́ ìfẹ́jẹ́ nìkan àtẹ́yìn sí wa. ẹ pè wọ́n tó wà lẹ́sìn wa. ilé kò tó bí láwà. ẹ pè wọ́n tó wà lẹ́sìn wa. ìṣẹ̀ṣẹ̀ àlàáfíà ni. ìṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn àlàáfíà ni. ìṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn àlàáfíà ni. ó là ń pààyàn. ìṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn àlàáfíà ni. afẹ́ nìyẹn. ó dẹ̀ kó ní bíbá ó dẹ̀ kó ní pẹ́sọ̀ yìí. ẹ̀jẹ̀ fúláì kò pé kó lọ bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ fúláì kò lọ bẹ́ẹ̀. ó sọ pé òun ti ṣe rí gan-an ó sọ pé òun ti ṣe rí. ènìyàn àgbọ̀ ilẹ̀ kò tó jíire àgbọ̀rí kò ṣẹlẹ̀ rí ìdórí ilẹ̀ kò tó jíire ó fẹ́ máa dá sí wa. ènìyàn àníkùn bí o mo ifá fura ẹyẹ àbájì mọ ní dáadáa ẹ pẹ́ nìkan náà ẹ pa wá síbí. mo ifá fura mo ẹ wo ẹ̀yin bó tó wà lọ yìí sí wa ẹ̀yin sí wa ẹ̀yin sí wa ilé ọba tó ilé ọba tó wà ẹ jà sí mi. mo rí pé mo ń bọ̀ wọ́n ti kọ́ kì í bọ́. à ń jà lórí ọ̀rọ̀ ni. ẹ pè é kó àtàlù sí wa ẹ pè é kó àtàlù sí wa. ṣé wàá gbé bílẹ̀ wà ní ajọ́pẹ́ kò ní sí àtàlù sí wa. àbáyé jà náà. àbáyé jà náà. gbà fún wọn tẹ nǹkan fẹ́ mi tẹ́ sílẹ̀ gbé wọn. ẹ ti kárí ọ̀ya mọ́níjà ẹ rẹ̀. pé ẹ ti kárí mọ́níjà rẹ̀. abẹ́ báyà sọ̀rọ̀ ẹ ti kárí ẹ tí ìjọba yìí fẹ́lẹ́ àtàlù sí wa. àwọn ọ̀pọ̀ ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ní ìṣẹ̀ṣe ìran Yorùbá ní ìṣẹ̀ṣe ayéfẹ́lẹ́ dẹ̀ sọ jáde ó gbé nìkan jáde wípé ẹnìkan jáde wípé òun fi èèyàn 79 gbó òrìṣà ẹ̀jẹ̀fẹ́ rí ẹni yẹn ó ní òun ní àwọn òun ń pa obìnrin ó ń pa obìnrin nínú ìran wa àwọn obìnrin ìran wa kú nínú ìran Yorùbá àwọn ò fẹ́ bẹ́ẹ̀ mọ́ àwọn ò mọ òrìṣà yẹn kí ayéfẹ́lẹ́ gómìnà wa ẹ dìde ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ dìde Yorùbá ní ìbọn ló ti ń fi èèyàn 79 bọ́ òòṣà ẹ dìde ẹ má balẹ̀ bàbá wa jẹ́ mọ́ ó ti tó dákẹ́ fún yín tó ó tó ẹ ń balẹ̀ bàbá wa jẹ́ kò sí kẹ́tí ní ilé kò ayéfẹ́lẹ́ ní fẹ́rí kò sí kẹ́tí ní ilé kò tó jíire ẹ ti kára ní fẹ́yà fún mọ́níjà rẹ̀. owó tó tiẹ̀ wẹ́ nìkan wá tó lè jáde tó lè bá wa sọ̀rọ̀. ẹ wá ìjọba àgbọ̀jà ẹ̀ wá ẹ ti kárí ẹ̀ kan kódà kò ní pẹ́ cleaner lẹ́ni náà cleaner lẹ́ni náà afẹ́ rí ẹnìkan tí ń ṣe nílé iṣẹ́ bí afẹ́ rí ẹni náà. ó tó kí ló dé ẹ tún wá gbogbo àwọn ẹ balẹ̀ wa jẹ́ kí ló ṣẹlẹ̀ ọmọ Yorùbá ni wá ìṣẹ̀ṣe òun ni àṣà tíṣe ti wá nílẹ̀ kóòtù òjìrè nílẹ̀ kóòtù òjìrè òun ni ẹgbẹ́ dání nílẹ̀ kóòtù òjìrè àríkùnrin tá a ṣe ìṣẹ̀ṣe láṣẹ nílẹ̀ kóòtù òjìrè ẹni kó wá ní mọ́ gbalẹ̀ bàbá wa jẹ́. àìsí ìfẹ́ yẹn bọ̀ kankan kò sí táwọn fẹ́ yẹn bọ́nú ṣẹ̀ṣẹ̀ o kò sí táwọn fẹ́ yẹn bọ́nú ṣẹ̀ṣẹ̀ ẹni tó fẹ́ yẹn 78 tó fi bọ̀ sáà fẹ́ rí o ẹ tó fún yẹn 78 bọ̀sà abẹ́ rí o ẹ tó fún yẹn 78 bọ̀sà abẹ́ rí o kò sí páàyàn nù sẹ̀sẹ̀ o. ìṣesí ẹ̀sìn àlàáfíà ni òun ní ìṣesí ẹ̀sìn àlàáfíà ni. ẹni yẹn la fẹ́ mọ̀ o. mo ṣe ẹ̀làbọ̀rú yìí mo kí gbogbo ojú tó ń wò mí jákèjádò àgbáńlá ayé Ifáwọlé lórúkọ tèmi aka Oríṣi olóko ọmọ ìṣẹ̀ṣe ọmọ òrìṣà ńlá ọmọ rúmọlẹ̀ láti ìlú Ìbàdàn náà ni a wà ní challenge ní ọ́fíìsì ayéfẹ́lẹ́ Fresh FM nílùú Ìbàdàn ibẹ̀ la wà báyìí níbi tí a ti wá ń fi ẹ̀hónú hàn láti jẹ́ kí ó yé gbogbo àgbáyé nípa ètò tí Yinka Ayefele tí wọ́n ṣe níbi ètò wọn kan tí wọ́n ń pè ní Ọpẹ́yẹmí ètò tí wọ́n wá ṣe yẹn a wá rí i pé wọ́n gbé ẹnìkan wá ẹni ẹ lòun pààyàn òòṣà kan òun máa ń fi bọ́ọ̀yàn òun máa ń fi èèyàn bọ́ ni òun máa ń ṣèkan ni so ohun tí a wá bíbá yìí fún lénìí òun náà ní pé kí Ayéfẹ́lẹ́ kó bá wa produce ẹni yẹn jáde Ayéfẹ́lẹ́ gangan kọ́ ni àwa wá bá lẹ́jọ́ ṣùgbọ́n tí a lè fi bá Ayéfẹ́lẹ́ lẹ́jọ́ ni pé Ayéfẹ́lẹ́ má rí ẹni yẹn produce jáde fún wa ní tí a fẹ́ ni pé kí Ayéfẹ́lẹ́ kó bá wa produce ẹni yẹn jáde torí bá a ṣe wò nínú àwòrán yẹn wọ́n gbé fèsì ẹni yẹn wọ́n gbé pamọ́ kí ló dé tẹ́ fi lè gbé fèsì èèyàn pamọ́ èèyàn tó jáde wá síta tó wá sórí rédíò fúnra ẹ tiẹ̀ wá gbé pamọ́ yẹn kó wá